mi máa ń ròyìn iṣẹ́ agbára àti ìfìyàwó ròyìn tí ẹ máa ń ṣe fún. àṣefẹ̀yà ní agbára ìjẹ́ Jésù Ọlọ́run ayérayé o ọba ìyá. mo sùn tó sí gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń bá yín jẹ́. aláìdániwọ yẹ ti ríbi tí afẹ́fẹ́ ti ṣe wọ́n rí ìlú ló ṣe wọ́n. What? Afẹ́fẹ́ ní tàbí àbíkọ́. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí afẹ́fẹ́? Ìwọ ti gbà mí pé afẹ́fẹ́ ti ṣe wọ́n àbí wọ́n ti rí ibi tí afẹ́fẹ́ ti ṣe wọ́n rí. Bọ́rọ̀ ṣe wá ní báyìí. What is the way out? The way out? Ọ̀yá mi mú ọ̀nà ìgbé dúró. Ọ̀nà àdúgbò náà ló lọ yẹn. Àbá. Àbá. Àtẹ́wọ́ ẹ wò mí ikú yín tó le ni ó ṣe mí lọ́kàn díẹ̀ wọ́n á rò pé sọ lọ náà nu àmọ́ mo rántí pé kìnìún mi ọmọ onígógó dẹ ọwọ́ ara ní mi ọmọ onígógó jẹgbọ́n mo wá mú gbogbo ẹ̀ mo wá lẹ̀ mọ́nú ìyún ló jẹ́ kára mi padà sílẹ̀ ẹ rí i pé ó le ẹlẹ́dàá ò ní pa wá lásìkò yìí ikú tó yáwó ò ní pa pàtẹ́wọ́ fẹ̀mí náà ẹ ṣeun mo sọ fún yín pé lẹ́nìí gbẹ̀gẹ̀dẹ̀ ògbìnà lálà olù oríṣiríṣi nǹkan láàrin bí ẹ̀rí nǹkan tó ló lọ òun o láì ní ìfàgùn ẹ̀gbọ́sẹ́ láì ní bá òpó lọlé olóòrò á pe àwọn oníjó kẹfà káwọn náà wá dá wa lára yára yìí ṣe mọ̀ pé béèyàn bá rí bànújẹ́ díẹ̀ ìyún kìí ṣe bànújẹ́ gangan o ní orí ibi tá a wà ìyẹn gbọ́dọ̀ rí dùnú orí kálukú ti já mi lójú ẹ̀rí mi ojú ní lójú ẹ pẹ̀lẹ́ eré orí ìtàgé ni ó lé ọkọjá eré àwọn táwọn yóò máa ṣe kọ́ọ̀tì ọkọjá bẹ́ẹ̀ àwọn aláìníláàká dáadáa ẹ̀gbọ́nsẹ́ ṣe rí àwọn jókèfà àwọn yóò jáde nísìn wọ́n wà máa fi jó wọ́n máa fi pẹ́ta
bọ́n bá ṣe ń kùlù bọ̀ọ̀dí ni wọ́n mọ mẹ́sẹ̀ ẹjọ́ ni wọ́n mọ gapa ìwọ̀n ẹ wò ẹyọ oníjó mo fẹ́ ti ṣe tán ó yá ẹ bóde. pàtẹ́wọ́ fún wọn tó rọrùn á fún ẹni tí kò mọ̀ tẹ́lẹ̀ tó bá wà lórí ìjókòó yìí a sọ fún yín pé àwọn iléeṣẹ́ tí wọ́n ṣe agbátẹrù ìkàlẹ̀ wa yìí àwọn ni Podium International wọ́n fẹ́ràn ìlú wa yìí kìí ṣe ìlú wa yìí nìkan náà wà o ìlú tán wọ̀ pọ̀ àmọ́ wọ́n nílùú wa yìí gangan má wọn ní ẹ̀mí wọ́n ló múmú láyà wọn wọ́n láwọn fi àdéèyàn nílùú á sì déèyàn wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ nípa egbòogi olóró ṣé ẹ mọ̀ pé àwọn egbòogi kan wà àwa máa lò á máa fi sara rindin àmọ́ àwọn kan ti lò ń lòkulò yìí ni pé wọ́n abuse ẹ̀ àmọ́ àwọn egbòogi olóró kan wà tí ò tiẹ̀ jẹ́ ká fọwọ́ kàn ẹni tí yóò bá wa sọ̀rọ̀ lórí ìyún ó jẹ́ ẹni tó wá láti òkè òkun ṣe rí ẹ tí mò ń sọ yìí ó ní ó ṣaṣojú wọn ní ìlú tí mo ló ga ìyún UK kìí ṣe United Kingdom o United Kingdom níbẹ̀ ṣe rí orúkọ ẹni tí ń ṣaṣojú wọn bẹ̀ tó bá wa sọ̀rọ̀ ó ní Mr. Soji Adelowo. Good evening, ladies and gentlemen. Ẹ káalẹ́ gbogbo lé o. My name is Soji. Orúkọ wọn ni Ọ̀gbẹ́ni Soji. And I've come all the way from the UK to speak about drugs and violence. Wọ́n wá láti òkè òkun ìlú London láti wá sọ nípa egbògi olóró. I've come to speak on behalf of Podium International. Wọ́n wá ṣe aṣojú Podium International. So I'm going to speak about the side effects of marijuana. Wọ́n máa sọ̀rọ̀ nípa ìjàmbá lílo egbògi olóró bíi igbó mímu. So for example, marijuana can cause a lot of laziness. Bí àpẹẹrẹ, igbó mímu ó máa ń jẹ́ kí èèyàn ya ọ̀lẹ. It can also cause you to get addicted. Ó máa ń jẹ́ pé tí èèyàn ò bá mú èèyàn nílé ṣe kankan, ó máa ń ṣe bára kú mọ́yàn lára ni. And it can make you get onto harder drugs. Ó tún máa ń jẹ́ kí èèyàn máa mu àwọn egbògi olóró tó máa ń ṣe ara ní jàǹbá jù bẹ́ẹ̀ lọ. By harder drugs, I mean class B. For example, cocaine. Àpẹẹrẹ àwọn egbògi olóró ńláńlá tó máa ń ṣe ara ní jàǹbá ni cocaine. The side effects of cocaine are. Àwọn àpẹẹrẹ ìjàmbá tí cocaine máa ń ṣe lára yìí tá mọ̀ sí gbaná ni. Hallucination. Kéèyàn máa rí nǹkan tí ò sí bẹ́ẹ̀. Losing teeth. Àpẹẹrẹ míì tó tún máa ṣe ni pé eyín máa bẹ̀rẹ̀ sí ní máa jóná tó bá yá gbogbo eyín máa wá wò kò ní séyín mọ́ lẹ́nu. It can also cause you to be very confused. Ó máa tún jẹ́ kí èèyàn máa mọ̀ nǹkan tó ṣe orí èèyàn máa dàrú èèyàn máa ṣe wọ́n dán. ẹ̀yin náà rí gbogbo ohun tí wọ́n bá wa sọ wọ́n bá wa sọ̀rọ̀ pa ẹni tí egbògi olóró máa ń dálẹ̀ lára wọ́n sọ ní ṣókí ṣé wá rí láfikún ìyá wa tó jẹ́ agbátẹrù ìjókòó ìgangan táwọn ń bẹ nínú ìlú tí àwa wà yìí iyún ìlú Nàìjíríà àwọn náà bá wa sọ méjì ọ mẹ́ta kan sí etí ń bẹ ńlẹ̀ yìí ìyá wa náà ni Mrs. Monisola Agbabiaka ẹ bá pàtẹ́wọ́ fún wọn. ẹ pẹ̀lẹ́ mà ẹ̀rí pé wọ́n dùn wò wọ́n dùn rí
ẹ wò ayé ò ní fi sọ́ọ̀fù ẹ̀jẹ̀ yín ẹ sami ẹnì. ẹ ṣe olóòtú. ẹ kálẹ́ o. ẹ ṣe àdúpẹ́. ọ̀gbẹ́ni Adésọjí láti òkè òkun tó ń ṣe representative Podium International wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa egbògi olóró láì ṣe àtúwé asán máa fi díẹ̀ yé wa sí nínú nǹkan tó lè ṣẹlẹ̀. Kò ń ṣe gbogbo egbògi tó jẹ́ olóró nìkan ló ń dáni lóró o. Àwọn egbògi míì tá à ń fojú di gẹ́gẹ́ bí àwọn egbògi tí dókítà máa ń kọ fún wa wípé ká mú fún ẹ̀fọ́rí ká mú fún ibà tí a bá mú kọjá bó ṣe yẹ ká mú gan ó lè ṣe ara ní jàǹbá bí kí dókítà sọ pé ká mú 2 ká lọ lo 3 ká lọ lo 4 pé kó lè ṣiṣẹ́ ní kíákíá. Tá bá ṣe bẹ́ẹ̀ a lè develop nǹkan táwọn olóyìnbó ń pè ní resistance. Nǹkan tó dẹ̀ ń jẹ́ resistance yẹn ni pé tó bá yá 2 ò ní ṣiṣẹ́ mọ́ ara ti wà use mọ́ 2 yẹn 3 ò ní ṣiṣẹ́ mọ́. Nǹkan tó ń fa addiction tán dárúkọ lẹ́ẹ̀kan pé kéèyàn di pé nǹkan ti di bárakú láti bí addiction èèyàn ti bẹ̀rẹ̀ sí ṣe ara ní jàǹbá. Gbogbo àwọn ẹ̀dọ̀ wa ló máa ń process gbogbo nǹkan tá a bá mu sínú ó ti ń ṣara ní jàǹbá nìyẹn addiction nìyẹn abuse náà ń pè. Oògùn tí wọ́n bá ti kọ fún yín ẹ má lò ó. Oògùn tí wọ́n bá dẹ̀ kọ fún yín ẹ má lò kọjá bó ṣe sọ pé kẹ́ lò ó. A wá bọ́ sórí àwọn ohun egbògi olóró. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé tó nírèsé ò bá fi gbá mọ́ èyí tó ti fi sílẹ̀ kò kí ń parun láéláé tó ṣe bí òwe. So ṣẹ́rí nǹkan tí mo fẹ́ fàyọ nídìí yẹn ni pé àwọn egbògi olóró bíi cocaine bíi igbó mímu bíi nǹkan kan téèyàn ń fi sára lénìí ó yìí máa wà ó yìí máa ṣe ìjàmbá fún ara 20 ọdún lénìí ìyàn ẹ̀ sì ń gbóná ni nítorí pé bí àwọn ṣe sọ lẹ́ẹ̀kan pé hallucination àwọn nǹkan máa wà tẹ́ máa wù ní ìwà táwọn èèyàn máa wò pé ṣé kìí ṣe pé ní tí ń ya wèrè báyìí lójú tí yín ó dẹ̀ wà okay because nǹkan tẹ́ ń rí ó kọjá nǹkan tó normal egbògi olóró ara nǹkan tó máa ń dá sára nìyẹn. Àwọn òbí wa náà àdè máa pàrọwà fún wọn pé tí dókítà bá kọ oògùn fún wọn kán ṣe àkíyèsí ọmọ wọn dáadáa. Oògùn tó simple bí oògùn ikọ́ lásán àwọn ọmọ yẹn mọ̀ wọn mú kó lè máa ṣe wọ́n ní nǹkan. Tán bá mu díẹ̀ á jẹ́ kí ara wọn máa gbé kọ́kán. Tán bá mu tẹ̀lé báyìí ó máa jẹ́ kó máa rẹ̀ wọ́n ni. Tán bá wá overdose ń pààyàn. Tó káwọn òbí wa kán ṣe àkíyèsí dáadáa. Tí ọmọ bá dẹ̀ sí ń mu egbògi olóró ká wò dáadáa ká má kàn máa jẹ́ kí nǹkan ayé torí pé ọmọ tá a bá kọ́ òun ló máa gbélé ta kọ́ ta o. Nǹkan ayé yìí ká má jẹ́ kó kà wá láyà ju ọmọ tá a bí lọ ká máa ṣọ́ àwọn ọmọ wa ká dẹ̀ mójútó wọn kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ ẹ ṣé. Ṣẹ́wọ́ tó pọ̀ fún Mrs. Monisola Agbábíàká. Ẹ wo wọ́n ti bá a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ iléeṣẹ́ Podium International wọ́n ṣàlàyé nípa egbògi olóró fún ẹjẹ́ àṣọra o ẹjẹ́ àṣà àwọn sọ tí wọ́n nu ẹ ti gbọ́ kóníkálukú náà wàá mú un lò ibi à ń lọ ládé yìí ọ̀rọ̀ bùṣe ṣé ẹ mọ̀ pé a sọ pé lálẹ́ yìí gbẹ̀gẹ̀dẹ̀ ó gbiná lálẹ́ olù kùtùkù òwú ṣé rí ẹni tó gbégbé orókè náà kí n má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ejò pọ̀lọ̀pọ̀lọ̀ ní ọ̀nà pọ̀lọ̀pọ̀lọ̀ nítorí pé ìgbà pọ̀lọ̀pọ̀lọ̀ là á lò ní ẹni tó bá ní ọpọlọ ẹni tí yóò bá wa dá orúkọ ẹni náà sí gbogbo aráyé ni ìyáàfin Monisola Agbábíàká. Káwà tó dòde àti júbà fólóde òde ògbà. Ó tó bẹ́ẹ̀. Ẹ ṣé olóòtú ẹ ṣé àdúpẹ́ o gbogbo wọn ni wọ́n ṣe dáadáa mo lérò pé gbogbo wa gbà pé gbogbo wọn ni wọ́n ṣe dáadáa ṣùgbọ́n lọ́wọ́ ẹ̀yẹ nìkan ṣoṣo la lè mú àti foríkorí àti yẹ̀ wọ́n wò lọ́tún agbé wọn wò lósì ká tó dárúkọ ẹni tí ó gbégbá orókè ní ọ̀tẹ̀ yìí aláìkí láti dúpẹ́ lọ́wọ́ àwọn onígbọ̀wọ́ wa torí pé a dá iṣẹ́ náà ṣe à ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn MADAV Movement Against Drugs and Violence so a fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn torí pé gbogbo àǹfààní tí ẹni tó gbégbá orókè máa jẹ yìí àjọṣe pọ̀pọ̀ wa ni ó jẹ́ so ẹni náà ni Alamu Ọlágbémilékè. Alamu Bẹ́ẹ̀ bá rí ìfẹ́ máa fèèyàn máa tí ò bíbí. Olú tí ń bẹ́ náà fún nìkan kọ̀. Àwọn èèyàn wọ́n bọ̀, wọ́n ní pé abilimpi ó yàtọ̀ sí amúlìtì. Bẹ́ẹ̀ ni ọmọ ìjọba ìbò pẹ̀lú ẹgbẹ́. Ability. Ability. Sọ́wọ́ rí mi.
Sọ́wọ́ rí mi. Ọbátọ́lá. Alamu ṣe nìyàn. Alamu ti ṣe nìyàn wọ́n báyìí o. Ó ti ṣe burúkú báyìí. Ó ti ṣe ribúlé ni o. Dúró bá mú bọ̀ àbọ̀. Ọwọ́lá. Eléré ìgbóná. Mò ń bọ̀ àbọ̀ ọ̀wọ́ náà ní sùúrù. Fìlà bàbá yín lẹ́kọ̀ọ́. Èmi mọ̀ mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan báyìí ni. Ìwọ́n larúkọ mọ́ mi lérí. Ẹjọ́ mélòó ló fi jù lọ sọ́jọ́ Ọlọ́run lọ ni. Sọ́rí wọ. Yọ ṣe irun gbòmí tí ogún fèyí. Sọ nígbà yẹn ti gba èmi lẹ́yìn porúkọ rẹ̀ microphone àbí olùgbòhùn. Mo jẹ́ kó òun ọtí bọ́ sí eri stage. Ẹ fà balẹ̀ sọ̀rọ̀ òun rẹ̀ jù. Mo ń bọ̀ yọtún sọ̀rọ̀ wí. Ẹni yóò gbégbá orókè o. Ẹni yóò ṣe kíní mo ti mọ̀ wẹ́ẹ̀ ti gbà bọ̀ rí. Sọ́rí wọ àti wọ ẹ pàdé àpòpọ̀ pẹ̀lú yan yóò sọ ẹni yóò gbà àdíjẹun. Ẹ pàdé àpòpọ̀ àbí ẹ lọ lè gbówó kàn ẹ á gbé pò ẹ á gbé kọ. Alamu èèyàn gidi. Ìwọ máa sọ̀rọ̀ ẹ dákun bọ́dà gbóná tó bá ṣe pé ti àwọ́dù tí wọ́n fún Alamu ní bá ń bẹ yín nú come and collect it ẹ ṣeun o ẹ já máa lọ. Bó sí báyìí èmi lọ sọ ìbò sí ṣẹ̀fẹ̀ gbọ́ mo bá yín ṣe ni o ti jiná ṣe bẹ́ẹ̀ ṣe lẹ́yìn náà ta ṣe bẹ́ẹ̀ níyìn báyìí ẹ jẹ bẹ́ẹ̀ ìjà. ọ̀rẹ́ ẹ já lọ. ẹ já máa bá tiwa lọ jàre. ẹ bẹ́ẹ̀ jẹ́ kojú ẹ̀. Kí ni? Jábí mọ̀ ìjọ sọ. Alamu ló fẹ́ náà. Jábí. Wo ẹ̀yin ẹ̀ tún dúró. Ayé yẹn ní dáa. Èmi ní ìṣẹ̀lẹ̀. Wọ́n lọ Mẹ́ríkò Alamu ni mo fẹ́ náà. Alamu fẹ́ ká ọgbọ̀wọ́ mi kò. Wọ́n lọ lè Mẹ́ríkò. Ó pẹ́ kó tó kú dànù. Ìyá sẹ́ni kọ̀ọ̀kan yóò ṣe sẹ́ni kan rí mi. Ìmọ̀ sẹ́ni yóò rí mi. Wọ́n ṣe rí mi gẹ́mi lé ìṣẹ̀lẹ̀. Sọ́tì lọ. Ṣẹ́fíù. Jí. Má sọ. Jí. Sàkámàjẹ sọ́dá kúrò tán ni. Jà á gbé kúrò tán. Ikú Ṣẹ́fíù ní dáa o. Láì sẹ́ran léyà. Abẹ́rẹ́ bí Ṣẹ́fíù ṣe nálẹ̀. Alamu rí pé òye ló sọnù làwọn ọmọ ènìyàn ṣe sáyé dógún. Ayé yìí kò lè Alamu yé wá gbọ́gbọ́ ṣe máa lè òpònú ajá ní mọ̀nbó àtẹ. Awo èdìdì ọ̀nà sún fún mi sún fún ọ awo ṣẹwẹlẹ ọdún èdìgbò mẹ́kùn bàbá dá sunkún bàbá rìn sunkún bàbá obìnrin bìnrin abìnrin sunkún sunkún. Arákùnrin ikú pa ìpẹta lójú ràn torí ọ̀tá gbàǹtagbà ó dé ta gbangba ó ti gbangba ó ní kí ló ní ta gbangba ó ṣe nǹkan ò ní sí ọ gbìyànjú ọ dìde ńlẹ̀ ni o torí nǹkan ò ní sí ọ ikú ìpẹta lójú ràn ọ dìde sọkùnrin kárí láì orí bó bá ti gbélé ìlúra gbogbo tí mo jáde àlàáfíà ó dé ọ gbìyànjú ni ọwúwo kárí ọ gbìyànjú náà ní díẹ̀ ọ̀kárí kára rẹ fi yá náà ní kárí láì. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ báwo lára ọ̀rẹ́ mi. Ara rẹ ti balẹ̀ kódà èèlò tí mo ṣe lò fún tán ni. Ṣẹ̀fẹ̀ o. Gbogbo tinú ní ò jáde. Bàbá ọ̀nà ló ní pé mo ní kó yẹn lọ́rùn ṣe mọ̀ pé olórí burúkú máa ń ṣàǹfààní tí a jọ ṣe ìdíje yẹn èmi gangan ni wọ́n fẹ́ fi nǹkan nà tí iṣẹ́ fífi lọ fara gbà. Ìbájẹ́pọ̀ lé ìṣẹ́jú kan kẹ́ ẹ̀ tó gbé débi iná ó ti gbilẹ̀ lẹ́yìn àsunṣu jẹ nǹkan ó ti ṣe. Ara rẹ̀ ti yá ká dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀ má ṣàkèwọ̀ àwọlé ọlọ́fin má ṣàkèwọ̀ àwọ Oòduà àkèrè tó ṣàkèwọ̀ ó dàfò dá mi ní ikú ti folé ìdá nǹkan ò ní í ṣe ara rẹ̀ ti yá ìwọ náà túraká ọ̀rẹ́ rẹ̀. Èmi kọ́ ẹlẹ́dàá mi kọ́ ìlẹ́jọ́ ò lè kú láíláí èkó ó ti o. Màmá Alamu. Wọ́n jẹ́ o. Ṣé bí mo ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀ kó tó di pé mo lọ síbi ìdíje yìí mo ti jẹ́ kó yé yín àwọn àǹfààní tó dìrọ̀ mọ́ tí mo bá gbé gbá orókè ara àwọn àǹfààní náà ló ti délẹ̀ yìí màámi. Mo mọ̀ kàn fẹ́ múnú rẹ dùn ni òun ló ṣe jẹ́ gbọ́ láyè kọ́ ọ lọ bí ìdíje òun àmọ́ kọ́ wa lọ mú ọfẹ́ mọ́ lé èkó tó ọmọ pé mi rẹ nìkan ni nínú ilé yìí wà dá wà nulẹ̀ yìí mọ̀ ṣe jíròjírò nulẹ̀ wọn ò lẹ́nì kankan lẹ́yìn elédùn àìwọ ló tún kàn
kọ́ wá lọ rè jókòó sí Èkó kémi wá dá jókòó sí àyè níbi tójú mi ò tó tí wọn ò mọ tí wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́ mi ò lè dé olè kó. ṣé a fẹ́ kí n pàdánù gbogbo àǹfààní tó dìrọ̀ mọ́ díje lẹ́yìn tí mo ti gbé gbọ́ orókè tán. Gbogbo àǹfààní tí yóò bá bọ̀ ọ́ tí ó sì bọ̀ kalẹ̀ yóò wọdé nù ìlú tá a wáyé ni wọ́n mọ̀ pé ọ̀ ṣoríire àǹfààní wo ló fẹ́ bọ̀ tó ọmọ ṣe lágbálágbá lẹ́kọ̀ọ́ dúró ní àyè ọ̀ ṣoríire ọ̀ làlùyọ mo mọ̀ yín dájú. Àmì lẹ́yìn náà lẹ sọ fún mi nù tán pé iṣẹ́ tíátà yìí ni bàbá mi ṣe kó tó di pé wọ́n jáde kúrò láyé. Torí ti bàbá ẹ̀ òun gan-an ní ìṣe lè gbà kọ́ ọ lọ Èkó mo mọ ohun tí mo rí mo sì mọ ohun tí mò ń sọ ohun tí mo rí ọ̀ rí Alamu ọ̀ lélẹ̀ Èkó. Màmí máa lọ sí Èkó. Ọ̀ lè Èkó. Màmí máa lọ sí Èkó. Ọ̀ lè Èkó. Màmí máa lọ sí Èkó. Alamu ọ̀ lè Èkó. Ọ̀ lè Èkó kankan. Máa lọ sí Èkó. Ọ̀ lè Èkó kankan n ò lè gbà wọ́n ti wò ó mọ kọ́ lè Èkó. Ṣe báyé iṣẹ́ ilé yóò yẹ. Ohun tá fẹ́ ó lè máa fẹ́ ni. Ṣé báyé yìí ṣe rí ilé yóò. Ohun tá fẹ́ ó lè máa fẹ́ ni. Ohun tó kọjú sọ́mọ ẹlòmíràn ẹ̀yìn ló kọ sọ́mọ ẹlòmíràn. Mo ṣe bí ó ti rí bí dé sí. Ṣùgbọ́n ìwọ ọmọkàn mi gbọgbẹ́. Ohun tá fẹ́ ó lè máa fẹ́ ni. Ṣé báyé yìí ṣe rí ilé yóò. Ohun tá fẹ́ ó lè máa fẹ́ ni. Ohun tó kọjú sọ́mọ ẹlòmíràn ẹ̀yìn ló kọ sọ́mọ ẹlòmíràn. Ìyá yìí ni ó bá ṣebí kẹ̀kẹ́ lé òkè tán wọ́n fi àjẹ mí. Wọ́n lè tẹ̀lé o. Wọ́n ti lọ kọ́ inú ogun lẹ́yìn ìkùlé o. Níbo? Lágbẹ̀lẹ́kẹ̀, Lágbẹ̀lẹ́kẹ̀ kí mi ló ṣe ọba sọ̀rọ̀. Lágbẹ̀lẹ́kẹ̀ bá sọ̀rọ̀. Ọkọ mi. Ìyájú pé ìyàwó jọ. Èmi àti ẹ náà lájọ tọ́jú ọmọ náà. Máa mójú tó dáadáa. Èmi àti ẹ lájọ tọ́jú èjì ló ṣe èmi ló ṣe òde bá sọ. Bá sọ̀rọ̀ ọba Lágbẹ̀lẹ́kẹ̀ bá sọ. Ọkọ mi dàkú náà. Aládùúgbò ẹgbẹ́ mi ọ̀. Lágbẹ̀lẹ́kẹ̀ mo fi ń lẹ̀ bá. Yé! Aládùúgbò mo kú ọ́. Aládùúgbò yé! Ọkọ mi dàkú mo fi ń lẹ̀. Ọkọ mi dàkú mo fi ń lẹ̀ dàkú mi lẹ̀ dàsẹ̀. Dàkú aládùúgbò. Mo kú ọ́ kí ló sọkọ mi. Òmìnú kan mi táwa lóko tá ó finú ẹ̀. Alamu Èkó ló fakọyọ. Alamu ọmọ oníyàwó mi bí ọmọ ọlá ọmọ ọlà. ẹ má kì ní ẹ má mórí mi wálé Mami ó ti tí wọ́n dájú pé ẹ nífẹ̀ẹ́ mi tó bá yẹ pé ẹ nífẹ̀ẹ́ mi ni ẹ má gbàgbé lọ sí Èkó ilé Èkó mi ṣe yàn gbogbo òbí ló gbàdúrà pé ká máa wọn kó lọ sí Èkó kọ́ sórí ilé kọ́ rédè Èkó kọ́ kó wálẹ̀ àmọ́ ẹ̀ bẹ́ẹ̀ kí n kúrò bíbá igi ló dé ṣé bẹ́ẹ̀ kí n máa rògbò àti bíbá pẹ̀lú yìí ni àbẹ̀ nífẹ̀ẹ́ sí ìyá ayé tá à ń gbé bíbá yìí kí ló dé gbogbo ọgbọ́n ti máa ń gbọ́ ni pé téèyàn bá ti lọ sí Èkó àgàgà tó bá ti ṣiṣẹ́ tíátà ó gbọ́ bọ́gìnì ló wọ́n máa ń lò gbogbo náà lọ sókè òkun ṣé ẹ fẹ́ kí n lọ kọ́ bọ́gìnì ni àbẹ́ fẹ́ kí n lọ sókè òkun ṣé inú ìyá yìí lẹ fẹ́ kú sí ni ẹ̀yin ẹ̀ mọ̀ o gbogbo mi tí mo ti ṣe tíátà lábúlé wa àti gbogbo abúlé tó wà lágbègbè wa gbogbo ibẹ̀ náà ti mọ̀ mi tí má tó lọ sí Èkó òkìkí mi àtó kọ̀ sí ọmọ ẹ̀yà ìpẹ̀pọ̀ mi fẹ́ lọ sí Èkó. Alamu ohun tí mo rí ọ̀rí ni. Mo ọ̀bẹ nìkan tẹ rí. Alamu
ọfẹ́ lo Èkó. Bẹ́ẹ̀ni fẹ́ lo Èkó. Ọfẹ́ lo Èkó ti pa. Fẹ́ lo Èkó fẹ́ lo Èkó. Mo fara mọ́ tinútinú mi kọ́ lọ Èkó. Ọ sì ṣoríire wálé látẹ̀kọ́. Ọ̀kẹ́rù wálé. Ọfẹ́ kun ọkọ̀ bọ̀gìnì ọ̀gùn. Ilé ńláńlá ọba wọn kọ́ ọlọ lóyìnbó káàkiri àgbáyé ọlàmẹ ọlọ yúní kò síbi tí wọ́n bá ní lọ láyé yìí téèyàn ti ń gba ìtọ́ ní gba ìbọ̀ ọ̀ṣọ́rìrè lágbára ẹlẹ́dàá mi lágbára orí mi ọ̀ṣọ́rìrè. ẹmu. ẹ jẹ́ ká mẹ́mu àmúdọ́gba. bẹ́ẹ̀mú bá dénú inú akùn. Bẹ́ẹ̀mú bá dọ̀kan ọkàn ábàlẹ̀, ìrònú àdòhun ìgbàgbé lọ́jọ́ ẹmu. Ẹ jẹ́ ká mẹ́mu àmúdọ́gba. Ẹmu. Ẹ jẹ́ ká mẹ́mu àmúdọ́gba. Ṣé ẹ mẹ́ni yìí? Ǹjẹ́ ẹ mẹ́ni ẹ̀jẹ̀? Ǹjẹ́ ẹ mẹ́ni tí ẹni tí ẹlẹ́dàá tó jẹ́ kí nǹkan parí fún? Ṣé ẹ mẹ́ni àlùbáríkà? Fọlọ́kọ̀m. Fọlọ́kọ̀m. Ṣé ẹmẹ tó pè bẹ́ẹ̀? Ẹni tó jẹ wípé ẹni bá lóun ò mọ̀ ká sọ pé eléri ibu ọmọ, aládàáwò ọmọ, aláìníláàkáyè ọmọ, àsìbí ọmọ tí ò ní ronú. Oníranù ọmọ ní máa sọ pé kí náà ṣe ní ojúde ọba tí wájú ìtọ́ ọba ṣe wá ń dùn. Ẹ̀dẹ́kùn ṣe wájú ìtọ́ ọba máa ń dùn ní àbí máa kan. Àyà òfin bọ́bá bá pàdánù ọmọ kélédùn àmọ́jọba ó pàdánù ọmọ. Ṣé wá rẹni tí mò ń sọ yìí? Òun lẹni tó jẹ wípé ògo ni táwọn ológo máa ń lé mu. Kì í ṣe ológo wọ́n máa ń wá ògo kí ni òun gẹ́gẹ́ lògo. Ògo ni ẹni abíyí ni ẹbẹ́ mọ̀ mo rí Gbénga ayé la sẹ́rẹ́ni náà ó ní ẹni ńlá ẹni abíyì ẹni ọba Alamu ẹ̀dẹ́kùn sẹ́mọ̀ wíire àbí wíire àṣẹ. ẹ̀gbọ́n ìyẹlẹ́mu ẹ bá ń fún kékan. máa fọ́rẹ̀ mi kékan. kódà sẹ́mọ̀ pé Alamu ó ní olórí wa níbi tá a ti ń ṣe eré rẹ̀ àṣà. Ṣé mọ̀ pé tó kó ń kálukú pọ̀ tí ìbílẹ̀ wa dìmú ń bẹ̀ tí máa fi kéwìkì mo wá gbọ́kàn lẹ́nu rẹ̀ tí mo máa ń lé mu pé wọ́n máa lè yan òpònú èèyàn aláìnílàákẹ́ èèyàn náà máa kìlókìlè bàbá rẹ̀ tí ò ní náwó. Ṣé mọ̀ pé tí wàá kìlókìlè bàbá rẹ̀ ló ti ní ká fún mi lélẹ̀. bọ́ bá kì í délé gan akè ìgbé kan ní ògbé fún ọ. kò ní bàjẹ́ fún ọ ẹ wo bọ́ ṣe sọ èmi àti ẹlájọ mi lé. Ṣé wàá rí i Alamu tẹ́ ń wò yìí ní àìpẹ́ yìí yóò kó ní Alamu ẹni ọba yóò kó l'Alamu ìlú wa tówó ti dògo àgbáńlá ayé yóò wá di Alamu Èkó. Lóòótọ́ lásìkò inú mi ń dùn bẹ́ẹ̀ láyọ̀ mi ń kún lápá bí àmọ́ ní àyí ìbànújẹ́ ló gorí ẹ̀mí mi kì í ṣe pé kó wù mí k'Alamu lọ. Ó wù mí kọ́ lè kókó ọdẹ nílá àmọ́ sọ́ọ̀sì wá fà wálẹ̀ inú mi ọdún. Alamu inú mi ọdún ìbànújẹ́ gorí ẹ̀mí mi. Ṣẹ́fíù ìgbà tí ì ṣe pé kò tí ì lè kó àlọ́ ọlọ́dẹ ni ìmọ̀ lóyìnbọ̀ padà wá náà ni àwọn ìṣàlẹ̀ fi ilẹ̀ sí bíbá ẹ̀. Ṣèbádúrà tí gbogbo wa ń gbà ní pé tí mo bá ti lọ sí pọ̀ kí n dé lóríire kí n dé lálùbáríkà. Torí rẹ bá dẹ̀ sí kàn mí ó ti kàn wọ ọ̀rẹ́ mi. Ó kàn wá. Ó ti kàn Babájídé ó ti kàn gbogbo àwa táwa lórí ìjókòó bílẹ̀ ó ti kàn gbogbo abúlé wa àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ ni àmọ́ torí pé mi sì rẹ ni ọ̀dà àmọ́ gbọ́ tó bá jẹ pé bẹ́ẹ̀ náà ní tọ́ lọ. Alamu dákun mo bọ́ lẹ́dùn àbí ọmọ bí ọmọ ẹni tó ń sí. Ọ̀dà wọ́n lọ bẹ̀. Ẹ wo ó dà ṣé o pé ọ̀rẹ́ mi ṣe ògùn ìlú wa yìí ògùn àgbáńlá ayé ni ó ti sòótọ́ ọ̀rọ̀ ọkàn mi sì balẹ̀ mo fẹ́ gbẹ́ mu padà àmọ́ ọ̀rẹ́ mi Alamu Èkó ẹ wò láti ìlú ẹ má bá ń pè l'Alamu Èkó. Alamu Èkó. Alamu ti dára Èkó. Alamu Èkó. Alamu padà dídá méjì gbogbo ayé tó
lọ ojúmọ́ mà ti rọwọ́ ti ṣàfẹ́rí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ Àlàmú Èkó Àlàmú ti dára Èkó lọ Àlàmú ọ̀rẹ́ bàbá ni ọ̀rẹ́ ṣe fi ń wò àrò mẹ́ta tí èédọ̀bẹ̀nu ṣe mẹ́jọ máa ń kọ́wọ́ rìn pọ̀ ní bọ́ká síwájú tí paramọ́lẹ̀ ń tọ̀yẹ àgbèjò láwọ̀ rúrú bọ̀ lẹ́yìn ìwọ màmá ti dára Èkó ọ̀gá mi orí rẹ̀ ò ní burú ọ̀ní bìrìbìrì káàmọ́ jíjóyà ọmọ aráyé ò ní fẹ́ gbà fún ẹ ló ń jẹjẹ lílọ bíbọ̀ rẹ̀ ò ní bára ayé nínú ọpọlọ rẹ̀ ò ní dàrú Àlàmú ti dára Èkó lọ Èkó bá mi kí wọn lẹ́kọ̀ọ́ arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ ọmọ mi níwájú odò lẹ́yìn Èkó ló lọ bàtà bútú bàbá omi kó mi Èkó ló lọ bàtà bútú bàbá òkodò ibi àgérégbé ń jó jẹ lẹ́sẹ̀ méjì lọ àwọn lọmọ òtò ṣíṣubú lọjà àwọn àfẹ ẹni tó bá jọmọ olówó ariwo ata bá mi kí wọn lẹ́kọ̀ọ́ àwọn lọmọ kútèrè àṣà lóògùn òṣà ní ẹsẹ̀ o Àlàmú o bó bá dẹ́kọ̀ òṣà ní ọ̀sẹ̀ má ṣe ọmọ kútèrè òṣà gbowó òṣà gbòbí àmọ́ kútèrè agbódìndí erí lọ́wọ́ ẹni àgbó àgbọ̀ àtọ́ ọmọ kúgbèrè àṣà lóògùn ilé Àlàmú ọmọ níyàwó mẹ́bí ọmọlá abánijà má jẹ ẹ̀bí ẹni Àlàmú àìdí ọmọ òṣè pààrọ̀ ó màmá ti dára Èkó lọ ṣé mo màmá yún gbẹ́ o Àlàmú ti dára Èkó lọ abánijà má jẹ ẹ̀bí ẹni Àlàmú níyàwó múdà òde lé rántí pé Àlàmú níyàwó múdà òde dẹ̀rọ̀ agbede méjì ló ń lọ yìí bọ́bá ti débẹ̀ kó múdà tó fi hàn lórí tán Àlàmú Èkó. Let's go. Where's the money? Baby, the money. For you on the microphone. So let's go. Plenty money, $90, $20. All I want to say, plenty money, $90, $20. All I need to say, give thanks to Baba for another day. I see today, oh, day. All I want is what you looking for is right here. Oh, don't I love so good, oh, man, I go to plenty money, $90, $20. All I want is plenty money, $90. All I need is $20.
Tanya. Èmi ni Samotunrayo ni. Ah. Ẹ wọlé. Káàárọ̀ sà. Káàárọ̀. Wọ́n ní kí n sọ fún yín pé oúnjẹ yín ti rẹ́dí, ó wà nísàlẹ̀. Oúnjẹ. Bẹ́ẹ̀ ni sà, abó ti pẹ́ jù ni. Ọmọ ẹ̀ má tẹ̀ fún wọn pé láàárọ̀ kùtùkùtù lórí oúnjẹ mo ti gbọ́. Ẹ má pẹ́ kẹ́ tó wá jẹun sà, kó má bàa tutù. Ẹ má wọlé mo mú bọ̀ sà. Èmi kàn jẹ́ pé mo ti bá yín tán sí. Alright, ẹ ṣé sà. Àbí wọn lálàá ni. Alamu. Mi ò lálàá. Oúnjẹ láàárọ̀. Àbájọ náà. Àbájọ tí gbogbo èèyàn fẹ́ wá sí Èkó. Alamu. Ó ti dé. Alamu. Oh. Alamu. Oh. Hey. Alamu ti dé Èkó. Ìgbádùn dé. I've been to so many places, searching for ugly faces, but I get to know there can only be ugly souls. What? Oh, good morning. Where you been, man? Bro, you need to stop speaking that shit, fam. I don't understand. I was getting ready. Just getting ready? You take too long. Hey, listen, you need to go to the office. Go eat. Okay. And hurry up, I beg you. I don't understand! Jọ̀wọ́ bàbá mi bójú àánú rẹ̀ omi o. Ṣé kò tún fọwọ́ ìgbà rí lẹ́kùn èyí kí ìdí fún yìí? No, ẹ mọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn ẹ speak. Ẹ mọ̀ tí mo mọ biography ẹ̀ ló fi ń yán mi lọ. Ẹ fẹ́ sunkún ni omi ti lé sójú yẹn, ẹ má bí. Kẹwàá lórí Instagram, kẹ́yìn náà tiẹ̀ mọ̀ bó ṣe ń lọ. Instagram is not for everything. Every week tí bá ti gbẹ̀jì èèyàn márùn-ún balance. Ọjọ́. Yàrá, yeah, that stupid boy. Tó pè é honorable. Àrẹ̀mú ló ń bájà mi ló fẹ́ jùmọ̀ nígbà ṣálẹ̀ mú wà nínú. Wọ́n wá tìkúnra. Fìrífìrí lòṣìrí, kàsàkàsà ń bọ̀, bàbá kìsìkìsì. So mad ni, o tó síwájú mi ó fọ́lẹ̀ lọ mi. If you see anything, I will slap you. Ha! Odindi ọmọ! Are you treating me like a suspect in the decision or what? It's not possible. Ṣé kò sí anybody tí ẹ fura sí? Àrẹ̀mú ni. Pẹpẹ súpù ni ìyá ẹ̀ ń tà. Wá bọ̀ pẹpẹ súpù. Ṣé ẹ jẹ́ ká nígbàgbọ́ wípé bó ṣe wọn lóhùn bàbá ẹ̀ òun ló ṣe ń ṣọlá ẹ̀. Ẹ kò gbọ́ mọ́ mi fún mi màmá rẹ̀ lọ. Mo rí ṣẹ́ ẹ̀. Ṣé ẹ fi pé trauma ọmọ ẹ̀ tó sọnù yìí? Àbí kí n pé mo wáyé Èdùmàrè dákun o. Jẹ́ kí ṣayé. Tango for tango, Tela. Na delete mark for this one. Kai san ke wani dan shi ne ba. Tun da kan san cewa yin halin ka gida me yasa baka dogina? Ni ba na son fata ma ne ba kawai. Akan me? Gare da kanka ne. Wannan Nigeria. I was going to do my job and I was freaking paid. I can't wait to get to the root of this. But it did has been done already. Maybe he needs some motivations. Shimila. Actually, all of that. Kai shi. Please I have it. Because after money,
out Alamu with the script. Okay, it's fine. Alright, thank you. Yeah, I'll get back to you. Yeah. Just have your seat. Make yourself comfortable. How far with the script? One. Oh, it's short one. Oh, good. Checking where you're coming. Oh, good. Oh, there's a proofread there. Then, sir. Could see any typographical error. Oh, good. Nice one. Thanks. Nice job. Alamu, this script you have to go through it. Could digest it. So it's about shito. It's about being maybe one or two things for it. You read it, right? Yeah. Oh, you can read it. Fine, it's cool. Yeah. Okay. I'll get back to you. Alamu ekolo fakoyo. Alamu ekolo fakoyo. Good morning, everyone. Good morning. So sorry for being late. I had to quickly take care of something this morning. Mr. Niyi, can you kickstart the meeting, please? Yeah, no problem. Good morning, everyone. We all know how salient this project is for us. Fagbo mamuti nítorí ọjọ́ ọ̀la rẹ̀. Má fagbo mamuti nítorí ọjọ́ ọ̀la rẹ̀. Ó ṣe kókó, ó ṣe pàtàkì. Ọmọ rẹ̀ làwa ń fẹ́. Ọmọ rẹ̀ làwa ń wá o. Didn't the PM say something about that earlier? No? Yes, we did. Because some of the scripts are very flat. So, yes, I've discussed that with Mr. Soji. Yeah. So maybe there is a way we can amend it. Or what do you think? Okay. Well, I think we might be able to deliberate further on it to see how we can rub minds and come up with fresh ideas. Ẹ̀yin méjèèjì alágbára ni ṣóyè ń sìn but ẹ ti lérí síra yín ọjọ́ ti pẹ́ so now nísìnyí ẹ pàdé. I hope you guys have gotten your line. Yes, sir. Right. Action. Director. PM. Ẹ jọ̀ọ́, mo ti máa ń sọ fún yín tipẹ́ pé tí bá ti wà lórí set. Ẹ má máa kọ́ mi lójú. Kọ́ mi lójú torí ilé yẹn ni náà. Bàbá mi yìí mọ nǹkan tá a fẹ́ ṣe, mi yìí mọ nǹkan tá a fẹ́ ṣe. Kò tí wọ́n fún wa di 19. Bá lè ti pẹ́ lórí sí ìrìn ká tó lọ́bẹ̀ yẹn sìn. Mo máa lè nu òfin wa lé yẹn. Wàhálà òde máa jẹ́ àwọn actors kan bí lọ láàárọ̀ láǹfẹ̀. You are the PM. Wọ́n náà oníṣẹ́ lówó dé. Tí òun yìí mọ nǹkan tá a fẹ́ gbàgbà. You are the PM. Ẹ lọ ṣe gbogbo nǹkan tó bá necessary láti ṣe. Ọ́fíìsì tí yín nìyẹn. Ẹ ń kọ́ mi ló jẹ́ má kọ́ mi ló jẹ́jẹ́ ìjà nǹkan tí wọ́n please excuse me please. So mo rò pé ẹ̀yin méjì jẹ́ to get line. Let me see your action. We are now.
Wà èmi ló mú sọ fún ẹ pé mi fẹ́ rí ẹ kó kọjá lábẹ́tẹ̀ mi. Ìwọ náà máa kọjá lábẹ́tẹ̀ mi. Wà ó dàn ó fẹ́ kú ṣá. Irọ́ ṣé èmi Alamu ló bá sọ̀rọ̀. Cut. You are not Alamu. You are Jasper. Okay. You get it? Action. Wà Jasper ó dàn pé àwọn èèyàn kan wà lẹ́yìn ẹ̀ tó ń kì fún ẹ. Ṣé kí ni wọ́n náà ṣe ṣé wọ́n náà máa gba àdúgbò mi kọjá. Wà ṣe àdúgbò ẹ lélẹ́yà àbí. Kò ṣe àdúgbò mi ṣé àdúgbò tiẹ̀ wá ni. Cut. Yo, I need more reaction. More. Ó dàbí pé o bẹ̀rù. You don't need alágbára jọlẹ̀ yín méjèèjì. So má bẹ̀rù. Feel free. Okay. Can you do more better? Okay. Okay, action now. Wà Jasper ó fẹ́ kú ṣá. Ṣé wọ́n náà fẹ́ kú ṣá? Ẹ jọ ṣé mo lè kẹ́wọ̀n. Why not? Okay. Director. All right, let's do it now. Okay. Let's do it. Okay. Another good one. Okay. And action now. Ó dàn pé àwọn èèyàn kan wà lẹ́yìn ẹ̀. Kí ló ṣe? Ṣé mi ló bá sọ̀rọ̀ báyẹn? Wà ó dàn wọ́n yẹn jẹ́ ń fún. Wọ́n yá fún mi jẹ́ náà. Kémi fún. Fún mi jẹ́. Ṣé o lè dúró tí máa bẹ̀rẹ̀? Fún mi jẹ́. Àbọ̀ bóyá. No, fún mi jẹ́ ẹsẹ̀. And cut. God. What's up now? Mo wà bí ẹni tí ò wà níjà rẹ̀ mi. Mo mọ̀ pé sí ìta ṣe yẹn. Mo ti try, mo ti ka lines yẹn, mo ti ka dáadáa tẹ́lẹ̀. Bọ́ ọlá pé kì í sí nǹkan tó mọ́ra lọ títí báwọn. Gbogbo àwọn kìíní bí èèyàn ṣe àgbèrò nǹkan ẹ̀ kò mi ò kàn mú yín ọkàn wá ni. Àmọ́ wọn kàn ṣe bẹ́ni pé Ọlọ́run dá wa mọ́ ọ ni ọ̀hún. Ó tẹ̀ sí mi jẹ́. Bọ́ọ̀ rẹ̀ tó bá yẹn pé èmi ò tí ì ráwọn fíìmù tó fi ṣe tẹ́lẹ̀ a ní kí bóyá o kì í ṣe professional ní fíìdì mi but èmi ti ráwọn fíìmù tó fi ṣe ó dẹ̀ good now but ó yà mí lẹ́nu bí director yẹn fún ẹ ní gbogbo àwọn lines yẹn ó kàn ń pé gbogbo ẹ̀ mọ́ra wọn kò yé mi rárá. Ó mú èmi náà kí n àmọ́ gbà tó tẹ̀ tí a ti pé ó bí ṣe sọ gan-an sórí wo ó fún mi kọ̀ọ̀kan wá ní ọ́nìkìnnì. Ṣé kì í já ẹ̀ tán lórí gbogbo bẹ́ẹ̀ mi náà ṣe ń ju àwọn ohun yẹn mo ti máa ń láwọn ọmọ táwa náà ti máa ṣe kí n láti máa gbé lura so òun ló máa ń jẹ́ kóhun yẹn máa àdéhùn orí mo yẹn ń jó ohun yẹn ni orí ó dàbí pé wọ́n bí mọ́ mi látọ̀run ni kò ń ṣe pé bóyá ohun ọ̀dún ti jẹ́ pé èmi náà mo wá látọ̀run but àti máa kọ́kọ́ ẹ̀ kó ti yí ẹ̀ náà ó yẹn ń ṣe bí bọ́ọ̀lù báyìí kò yí ẹ̀ ni. Kọ̀yé mi èmi mo kọ̀yé mi. Bọ́ọ̀ yóò já rárá àti pé àti máa gbé àwọn ọjà kan ó ti yí ẹ̀ náà àwọn ọjà. Kí ló ń jọjà? O ò tún mọ ọmọ tó ń pè lọ́jà. Mo mọ̀. Aláìbọ̀ lọ ní ẹ kò já rárá ọ̀ máa ń ṣe bẹ́ẹ̀ tó ṣàpò jà ṣé kí n já ẹ tán. Kí ló ń gbọ́ mi sí? Ṣé n já ẹ tán? Mo ń gbọ́. Ṣé ẹnu ẹ bò? Ṣé ẹnu ẹ bò fi ti báwọn? Àti pé ṣé o lè tọ́jú àṣírí? Kékeré nù. Bí ti bá fàṣírí sí ẹ lọ́wọ́ lè yìn. Kékeré nù. Ìyàwó sí wèrè nìṣó ń gbà. Níbo la lọ? Ìwọ ṣáà nìṣó náà. Nìṣó. Kí ló ń ṣe ẹ́ nìṣó sẹ́? Má bẹ̀rù já lọ náà. Alamu wọ́n bá Alamu ò lọ kí ló wá lè ṣẹlẹ̀ sálàmù Alamu ọ̀gá òde gbọ́dọ̀ mọ̀ sí pé Alamu ò gbé kọ́. Yo, where's Alamu? Alamu, I've been trying to reach him since, sir. Well, you not back yet? No, sir, and I've been trying to call him on his phone, but he's not picking up. Where is he? I don't know, sir. Call him. I've been trying to do that, sir. He's not picking up. Then call him again. That's what I'm trying to do, sir. Chamato ki she fanta, Malo ki she banta, Codeine ki she cola. What's wrong with this guy? Why do you have one shoe on? What you get, Alamu? Alamu? Hey, where have you been, man? Alamu? Is this guy drunk? Alamu? Where have you been, man? Alamu? I know. I put him on the chair. Alamu gan bá ẹ sọ̀rọ̀.
You know what? Just let him be. Leave him Get alone. Alamu. That's useless anyway. Ibi tó bá bá ya rẹ̀ dé ìwọ ló mọ̀. Ọ̀gá. Good morning. I just want to come and apologize. Is an apology gonna fix it? Actually, it was not intentional. It was BG. It was what? BG. BG, yeah, BG. So, if BG told you to jump off a cliff, are you gonna do it? No, BG has been in Lagos before me, so he said that if I take that, I will have confidence. I'll be able to act and say those my lines very well. So, were you able to act and say your lines very well? I passed out. Were you able to speak at all when I saw you last night? Could a word come out of your mouth? I'm sorry. Tell me again. What do you stand for? Movement against drug abuse and violence. Sorry, I didn't hear that properly. Repeat it. Movement against drug abuse and violence. And what were you doing last night? I don't know. I swear. A joke. I'm sorry. You know what? I don't even know what to do with you. Honestly, I don't know what to do with you. I don't know what to do with you. I swear I'm sorry. Yes, it's alright. I need to go discuss what we're even gonna. In fact. Ṣayé ní ṣe mí ní ṣayé ní ṣe mí báyìí ní Alamu ọba fọwọ́ fà. Ṣayé ní ṣe mí báyìí. Ayé ò ṣe ẹ́. Ìwọ gbogbo ló ṣe ra ẹ̀. Ayé mi ti bàjẹ́. Alamu, tó kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí lánàá? Èmi náà olórí burúkú tí mo bá ṣe fíìmù BG náà ni òun ló sọ fún mi nígbà tó di pé gbogbo èdè yẹn ń bọ́ lẹ́nu ẹ̀ bó ṣe ń bọ́ ó lè sọ fún mi pé tí mo bá fi lè fa kinní kan tí mo ṣorí oní fífà yẹn náà mi ò tẹ̀ ìgbà yẹn náà bìkọ́ fún mi pé yẹn lè bà mí láyé jẹ́ pápátá mo ní pé bọ̀ èyí tó wá pín in mọ́ nǹkan tó pọ̀ díẹ̀ ni mo kàn ra mọ́nú ẹ̀ ní nẹ́ẹ̀sì ni mo dẹ̀ paná mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ mọ́. Ó paná tó bá epo orí rẹ̀ bó ṣe wọlé lánàá ó dàbí wèrè ó mú bàtà eléyìí ẹsẹ̀ eléyìí ó wọ̀ sí ọwọ́ ṣé nítorí ẹ̀ pé ó máa wọ bàtà sọ́wọ́. ẹjọ́ ẹ máa ní láti bá mi gbé ọ̀gá ẹjọ́ tó rọ́ lọ́mọ ìpadà mi padà sábúlé ẹjọ́. BJ ló fẹ́ nǹkan. BJ ló fẹ́ nǹkan. BJ tó yẹ pé tí ẹ ti bàjẹ́. Ẹ̀gbọ́n DJ gangan rehabilitation center ló wà bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. BJ tó ń wò yẹn ó ti lọ ṣé tí a bá lè parí project báyìí ìyẹn gan ti lọ. Wọ́n ti sáàkì already wọ́n kàn ń dún ká parí eléyìí wọn ò dé fẹ́ fún lára wọn ò ṣe tí fún lẹ́tà tábà yẹn ń ṣe tán báyìí ó lọ dùn. ṣé kò tó wá ṣe ìkọ́ tó mọ̀ ṣe fún mi náà lè ní ìjà mẹ́ṣà. mi ti lè sọ bọ́gà ṣe pinnu jáde anything ló lè ṣẹlẹ̀. àwọn nǹkan tá a máa ṣe tá a bá lè bá ẹ bọ́gà sọ̀rọ̀ kọ́nà jẹ́ kọ́gà gbọ́ ni. Ọlọ́run jẹ́ kó gbọ́ báwo. Ọlọ́run jẹ́ ọgbọ́ ọlọ́run máa jẹ́ ọgbọ́. Ọlọ́run jẹ́ kó gbọ́ nígbà tí mo fẹ́ bá wọn sọ tán bá gbọ́ tí ẹ̀dá tí wọn bá dẹ̀ gbọ́ ó kù sọ wá rẹ̀ yẹn. ẹjọ́ tó yọ lọ ni mo ti promise yálà mo pé ìrìn máa gbógun ló wà ga ẹ̀. àwọn ò bá pè yálà mo kàn wá lálẹ́ àná kàn wá òbọ̀ wọn ṣe ń sẹ̀sìn bíbá ṣe bó sùn síbẹ̀ yẹn tí mo ń pè é pé Alamu tó ń ṣe bí wèrè. nǹkan tó fọwọ́ ẹ̀ fà ni o nǹkan tó fọwọ́ ẹ̀ fà náà ló báyìí ẹ̀ máa dùn. ó tiẹ̀ ti dá sọ fún yàrá wọn pé ọmọ wọn dán bẹbẹ wò lánàá sọ fún wọn nǹkan tó ṣẹlẹ̀ lánàá náà. ìgbà àárò rẹ̀ ń sọ mí mo ní pè ọ́ ọmọ fẹ́ gbọ́hùn ẹ̀ náà ni ó kárí ọkọ mi dákúmọ̀ ṣe jẹ́jẹ́ o mọ́ kẹ́gbẹ́kẹ́gbẹ́ o
mo rántí ọ̀rọ̀ tí mo ń sọ fún ọ ní gbogbo ìgbà sáà mọ̀ pé mo máa ń wí fún ọ pé ìwọ púpọ̀ ní lọ́wọ́ mi mo rántí o bó bá ti rántí pé ìwọ púpọ̀ ní lọ́wọ́ mi láìsí ọ kò sí tí mo lè ṣe ọkọ mi ìwọ gan-an làgbẹ́kẹ̀lé mi o àbọ̀fẹ́ kan pè ọ́ pé pàjáwìrì pé kọ́ wá gbé ìyá rẹ̀ lábúlé nǹkan ń ṣe ni ìgbà ń bá ronú tiẹ̀ ni ó dàbọ̀ ọ̀kàrè. ẹ mú kalẹ̀. Sẹ̀fíù Babádé. ọkùnrin ilẹ̀ ń ké sí. ọmọ tó jọ bẹ́ẹ̀ ta. ọjọ́ kan pẹ̀lú òkè yín ni ò já rí òkè ọ̀run àtijọ́ àti ohun táwa náà bá káàkiri òun ló fà tó fi sí jẹ́ ká tó lọ sí. ẹ káre ṣé ẹ wá gbúrò rẹ̀ yí báyìí. àgbúrò rẹ̀. mọ́ mi a sì bá a sọ̀rọ̀ ní alẹ́ àná. àwọn kò pé gbà tá a sọ̀rọ̀ lánàá káwa náà wá yọjú sí ilé nìkan sì gbé ẹ̀bùn kékeré wá fún yín. èmi. ẹ jù bẹ́ẹ̀ lọ. èmi nìkan tán ẹ ṣeun mo dúpẹ́ o ìní wá yín tí o ẹ̀yin náà jẹ́ wọn mọ́ o ẹ̀ sì rọmọ sì kẹ́yìn ẹ̀ wá ní dààmú ẹ̀yin náà lè kó ẹ̀ lè kó ẹ̀ wá kéré èkó ẹ̀ kó wá ní ìlú yìí lágbára elédùà bí ó ti rí nù. ọlọ́run mo lọ lé àṣẹ. ẹ ṣeun. èèyàn ṣe kò wá sí àwọn kankan tá a lè bá yín ṣe torí níbi táwọn kan náà lè lè. ìníṣẹ́ kankan ti bẹ̀ yìí. ipe bó tiẹ̀ jẹ́ aṣọ fífọ̀ bàbá yín fọ aṣọ. mo ṣe fọ gbogbo aṣọ tó dọ̀tí tán ni ẹ mọ̀ ṣé tí yín ò jẹ. ẹ mọ̀ ìyá wa ẹ mọ̀ sí báyìí mọ́ nígbà tẹ́ ẹ mọ̀ pé gbogbo àwọn ọmọọṣẹ́ tí Àlàmú tó kólẹ̀ nkí àwa náà ni wọ́n wà àwa là ń ṣètọ́jú wọn tábà ní kí wọ́n máa bọ̀ kán tó mẹ́wàá wọn bí wọn ní kán láwọn ò ní wá bá wọn fà kó jẹ́ pé odidi ilé lẹ fẹ́ fọ́. tí wọ́n bọ́n kankan. láláì tí kú onú ìlú tiwa. ẹ ṣeun ẹ wò bí n bá lásán fọ̀ nígbà mi yín pè yín jẹ pé kán wá bá mi fọ̀ àmọ́ bí mo ti wà yìí mo ti fọ̀ gbogbo aṣọ tí ń fọ̀ pátá. ó sì dùn ẹwà lẹ ń sà yìí. ẹwà tí ń jẹ ni. ọ̀dà ó lè jẹ́ pé iṣu lẹ fẹ́ fi jẹ bóyá kẹ́ ẹ kó ṣubọ́ takaba yín bẹ̀ sùn. ìyẹn fi sùn jẹ o. ẹ fi sùn jẹ. ìyẹn jẹ wà ní. ṣé jẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ lẹ fẹ́ fi jẹ. ìyẹn fọ̀gẹ̀dẹ̀ jẹ. rárá wọn fi gàrí fún ẹ ní. àwọn onígàrí ló gbólógbó rẹ. àwa ti fẹ́ máa lọ. ó dà ẹ ṣé mo dúpẹ́ o. ó dà o kẹ́ẹ̀kílé o ẹ ṣeun o Sẹ̀fíù Babádé mo kí ẹ àbádá rẹ̀ pọ̀ Babádé mu. ilẹ̀ Sẹ̀fíù wá ń bí gbé ìjókòó yẹn kó jókòó ọ̀rọ̀ wà tí fẹ́ bẹ́ẹ̀ sọ. látòórọ̀ tí ti jí òun mo ti rí kúbu jáde. bẹ́ẹ̀ ni mo wá bí ó ti dá lọ. kò dáa. jọ̀wọ́ mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yìí. láàárín ìlú yìí ní gbogbo agbègbè ìṣètò ẹ̀yin mélòó lẹjọ́ ń ṣe ọ̀rẹ́ tẹjọ́ ń ṣe wọléwọ̀de. àwa mẹ́ta ni bá mi kódà a ti di àwọn tán máa ń fi orúkọ wọn jù èlò wọn pé wọn mọ̀ ní àwọn ọ̀rẹ́ mẹ́ta èèyàn Àlàmú Babádé àti Sẹ̀fíù. èmi náà mọ̀ pé ẹ̀yin mẹ́ta ni. bẹ́ẹ̀ ni bá mi. ìwọ Sẹ̀fíù Àlàmú àti Babádé. bẹ́ẹ̀ ni. àrùn mẹ́ta tí ò ń dọbẹ̀ nù. àdánù yìí bá mi. jọ̀wọ́ wá sọ fún mi Àlàmú ọ̀hún wá ń kọ́ ibo ló wà. Àlàmú ti darí Èkó mo sọ fún yín bá mi ó ti dẹni abí ìlẹ́kọ̀ọ́ kódà ìpè lálàmú nìkan máa Àlàmú Èkó la máa pè ní ìsìn. ẹ̀yin gan pàápàá fúnra mi mo mọ̀ pé Àlàmú ti lọ ìlú Èkó nítorí nígbà tí Àlàmú lọ ìlú Èkó gbogbo ìlú gan rọ ó ní títì. bá mi mọ kí o. gbogbo wa pátá gbogbo ìlú yìí ló mọ̀ pé Àlàmú ti lọ ìlú Èkó. ní ìgbà tí Àlàmú ti gbàgbé Èkó lọ Babádé òun ló gba ipò Àlàmú òun ti rìn ìlú Èkó nìyẹn òun ti mọ bí ọjọ́ ọ̀la òun ṣe rí. Babádé náà òun náà ti ń bá ọjọ́ ọ̀la tiẹ̀ lọ. wọ́n wá sọ fún mi o kí ni nǹkan pàtó tí wọ́n wá fẹ́ máa ṣe tó fẹ́ yàn láàyò gẹ́gẹ́ bí ọjọ́ ọ̀la tó fẹ́ ṣe gẹ́gẹ́ bí iṣẹ́. nítorí tí o ṣe ń fẹsẹ̀ gbálẹ̀ kiri yìí kò ń ṣe nǹkan tó bójú mu ìdí nìyẹn ti fi sọ pé ń pè é jókòó
kí o sọ nǹkan tí o fẹ́ yàn láàyò láti ṣe ní ṣíṣe. Ọlọ́run jẹ́ pẹ́ fún wa. Àmín. Ẹ̀ẹ̀ni kánjú kú. Àmín. Lágbára Elédùà. Báyìí mi ṣe rí lóòótọ́ àwa mẹ́tẹ̀ẹ̀ta ni. Gbogbo ọ̀tá àtijọ́ wa mọ́ bára wa sọ̀rọ̀. Oníkálukú ti mọ ohun tó fẹ́ ṣe. Alamu fẹ́ràn orí ìtàgé bí bàbá náà ṣe fẹ́ràn rẹ̀. Èmi náà fẹ́ràn rẹ̀ àmọ́ kò dàbí kí n kàwé, ìwé gangan ló wù mí kà. Mo fẹ́ kàwé bá mi látìgbà tí mo ti ṣe tán nílé ìwé, ó wù mí kí n lọ ilé ìwé gíga, kí mi náà dẹni abiyì, kí n dẹni tí wọ́n mọ̀ fi wé porúkọ rẹ̀. Àmọ́ èyí tí mò ń ṣe tí mo fi ń tẹ̀lé wọn yìí, kí mi náà lè máa rí nǹkan tìbọnú kí n sì máa lé rí nǹkan fi pamọ́ ni, kì í ṣe pé n tó wù mí dáindáin. Ìwé mo fẹ́ kà. Ṣẹ̀fíù. Ṣẹ̀fíù. Ǹjẹ́ nígbà mi. Ṣẹ̀fíù. Ẹ̀mí ló mú pẹ̀. Ẹ̀mẹ́ta ni. Okú. Ìwé ló wù wọ́ láti ọjọ́ yìí. N ò sì bò ó gbọ́. N ò sọ fún un kí n lè mọ bí n ṣe sáré bó ṣe kàwé ọ̀hún. O mọ̀ pé ọjọ́ ń lọ lórí rẹ nù. Bá mi, ẹ̀yin àgbà náà ní ìtọ̀sẹ̀ ló lọ yọ, bí yẹn bá ta èèyàn máa tọ̀ ni. Orí bí èèyàn bá tọ̀ yóò dẹrun nídìí. Ṣẹ̀ṣẹ̀ ọmọ tó ní bàbá àwọn ò là, tó ní ìyá àwọn ò lówó, tí wọ́n ń bá àwọn méjèèjì jà. Ẹnu ẹ̀ ló wà wọn, ó dìgbà tóun náà bá pamọ́ lé mọ́, tó kó wọn jọ kóun náà tó mọ bí ti rí. Mo mọ bẹ́ẹ̀ ṣe rí, mo mọ bẹ́ẹ̀ ṣe mọ̀, mo mọ bá pò yín ṣe rí, mo sì mọ bínú ilé ṣe rí. Kí n sì wá mọ dà yín láàmú, ìfẹ́ ní láàánì. Èyí tí mò ń tẹ̀lé wọn káàkiri oníwọ̀n bá àgbà tí ń bá ráyè, mọ́ mọ́ kówó ń jọ sínú pókìtì mi ni pé àwọn kan sì ń bẹnu bẹ̀m̀bẹ́ bí níjọ́ kan yóò padà pé tèmi náà fi padà sílé ìwé. Ní ìfi gbogbo ọ̀ká mẹ́wàá jẹun, ní ìfẹ́ ní láàánì. Èmi náà wọ́n pọ̀ ọmọ gidi ló jẹ́. Mo mọ̀ wà rẹ, mo mọ̀ dáadáa. Gẹ́gẹ́ bí ìwọ náà ti mọ ipò tí ń wà pé nǹkan pọ̀ lọ́wọ́ mi. Àmọ́ àwọn Yorùbá ló máa ọmọ ẹja kan tó máa ń pè ní kórówó. Òun náà máa ń sọ pé kórówó máa ní kàkà kóun má dùbẹ̀ kó jẹ́ kápá ti tọ̀ òun ò sí ọ̀gbẹ́ ó dùn. Wọ́n sórí nǹkan tó ló ń wọ̀n níwèé òun, ohun ẹ̀mí náà o. Bó jẹ́ yíyá ni, bó jẹ́ kíkó, kó jẹ́ gbígbà, gbogbo ọ̀nà tí ó fi wá tó yẹ pé ó fi kàwé ọ̀hún, Elédùà ó fún mi ṣe. Mo lè po kàwé ọ̀hún. Sórí ọ̀rọ̀ ìwé ẹ̀kọ́ tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀, ó jẹ́ nǹkan pàtàkì láàárín ìlú. Àgàgà àsìkò tí a wà yìí, àsìkò ọ̀làjú ni. Kódà kó jẹ́ iṣẹ́ eré ìtàgé tíátà tó ń ṣeun. Bí èèyàn bá fi tìwé sí, yóò yọlẹ̀. Kò sí gbogbo iṣẹ́ tí ẹ̀dá dáwọ́lé lásìkò yìí. Tí ó sọ wípé tìwé báwo. Tí ìwé bá ń bẹ nínú gbogbo nǹkan tí ọmọ ẹ̀dá bá ń dáwọ́lé, yóò máa gbádùn ẹ̀kọ́ ọ̀hún pé òun kẹ́kọ̀ọ́ ní agbára Ọlọ́run. Ìwé tó lóhùn èyí yóò wọ́n ẹlẹ́dàá rẹ o. Ò ní bá wọn lọ léèwé lásán. Àsìkò ìgbà tó bá wá bẹ̀rẹ̀ ìwé ọ̀hún, tó bá kàwé ọ̀hún já, ó fi ṣoríire. Ìbá fẹ́kọ́dà tó dá tiẹ̀ sórí ewé o. Ìbá fàṣẹdá tó dá tiẹ̀ lọ́rùn ọ̀pẹ o. Ìbá fà ìtètè dá tó dá tiẹ̀ sórí òfurufú gáràdó tókè orí sàlẹ̀ tiwọn. Ìbá fọ́bẹ̀ Elédùmarè o. Ìbá lọ́wọ́ ọ̀gá mi bàbá dé o. Ìdá méjì gbogbo ayé tó ń pè léyàn ọ̀kan ṣoṣo. Ìbá lọ́wọ́ ọ̀gá mi Ṣẹ̀fíù o. Ṣẹ̀fíù tó lọ rè é kàwé. Ìbá lọ́wọ́ ọ̀gá mi Alamu Èkó. Mo ti kẹ́yìn igun mẹ́tẹ̀ẹ̀ta àrò mẹ́ta tí ò gbọ́dọ̀ dọ̀bẹ̀ ni mo wá rí fáyé mo forí balẹ̀ lọ́nà ìgbà. Orí ni ò jẹ́ kí n mọ́nu délẹ̀ o. Wọ́n pẹ́ kí n máa lọ kò séwu kò sí nǹkan kan. Ìbá lọ́wọ́ ọ̀kẹ́ o. Ọ̀kẹ́ onílù ọ̀gọ́gọ́ rúmọ̀rúmọ sámọ̀sámọ̀ wọ́mọ̀wọ́mọ̀ rúmọ̀rúmọ̀ o. Ọ̀kẹ́ onílù wo ìbà rẹ̀ o. Ó yẹ pé ìbà o. Ìbà o. Baálẹ̀ olórí àwúrẹ́. Ìbà o. Baálẹ̀ olórí àwúrẹ́. Ìbà o. Ìbà o. Baálẹ̀ olórí àwúrẹ́. Ìbà o. Baálẹ̀ olórí àwúrẹ́. Àwọn tí ṣeré ayọ̀ ẹni bí lòlú. Àwọn tí ṣeré ayọ̀ o.
pẹ̀lẹ́ orí akànkè tí ó rinnu Ọlọ́run ló mọ̀ nǹkan tí máa ń ṣe yín gbogbo yín Ọlọ́run ló mọ̀ tí máa ń ṣe yín ṣé ẹ jẹun kẹ́ tó kú òlé ni àbíbò ẹ máa lẹ́ ń bọ̀ rí àṣà ṣé eré lẹ́rù pé wá ṣe bí ni wọ́n ń kọrin orin kẹ́ ẹ má lè gbèrin ẹ lè lánú ṣé mọ̀ pé àtòrin o àti ìlú o àtàgógó àti ṣẹ̀kẹ̀rẹ̀ gbogbo ẹni nǹkan tí wọ́n jọ ń ṣe fúnra wọn ni torí pé tí ṣẹ̀kẹ̀rẹ̀ bá ti fẹ́ tẹ́ ó lè jẹ́ pé tí yín ní ó ṣe bá kọ̀ fún tí olómele bá ti fẹ́ tẹ́ ó lè jẹ́ pé oníṣẹ̀kẹ̀rẹ̀ ní ó ṣe bá kọ̀ ẹ wá gbẹnu tì bí ti ọ̀gẹ̀dẹ̀ ẹ gbérin tì wèrè wo ló sọ̀rọ̀ ń bẹ lára yín ẹ bára yín bẹ ẹ bẹ̀rù yín bòde tó ti yé yín ẹ nísìn fún ti outing tá a ní tá a fẹ́ lọ sí eléyìí tá a ṣẹ̀ṣẹ̀ tán yìí òun ni intro ṣé mọ̀ pé eléyìí tá a ṣe yìí kọ́sọ̀ ni o ìbílẹ̀ tó láwọn tá a bá ń ṣeré orí ìtàgé báyìí à ń kó àwọn èèyàn ní àṣàlùwà tá a fẹ́ jẹ́ kó parun ẹ rí i pé gbàtà bẹ̀rẹ̀ a fi ìbà o láwọn fi ọjọ́ ìníjú o ìbà o baálẹ̀ olórí abúlé ìbà láfi bẹ̀rẹ̀ à ní pé kẹ́dọ̀n kẹ́ni máa ń lọ́kọ́ ìbà àwọn àgbààgbà fúnni yọ̀yọ̀ ìbà àwọn àgbà òun kọ́ la fẹ́ lọ sí ọ̀kẹ́ sóòmùrìn kan lèyẹn lùlù sí ni sóòmùrìn kan lèyẹn lùlù sí ni ìsìn báyìí ṣé bá ti kọ́ yín níjó ẹ̀yin tá a kọ́ níjó ká wo bẹ́ẹ̀ sì gbé ẹsẹ̀ jó yín lẹ́yọ kọ̀ọ̀kan ìwọ. èmi ọ̀gá. ẹnì kejì rẹ dídé jáde ó tún béèrè pé èmi ọ̀gá kí ni ń pa wèrè lẹ́rìn. kọjú sí àwọn tó jókòó ara nǹkan tá à ń sọnù dáfíìmù mọ̀ yàtọ̀ sí stéèjì sọmọ pé àwọn tó jókòó tó kọjú sí àwọn ní audience àwọn gangan lè fẹ́ ṣe nǹkan fún audience yìí nìsín bí wọ́n ṣe jókòó wọ́n dàbí kámẹ́rà tó ń ṣiṣẹ́ fún ni nǹkan tó pọ̀lọpọ̀ pẹ̀lú mi mọ kámẹ́rà position tó bá jẹ́ pé kámẹ́rà náà nínú àwọn ẹsẹ̀ ẹjọ́ tí a kọ yín yọ̀kan bẹ̀ ká mọ ibi tá gbà wá ká mọ gúrùpù tá fi wọ́ sí o. ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ mọ̀ ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ mọ̀ ọjọ́ ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ mọ̀ o ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ mọ̀ ọjọ́ oníjó lóbi yìí o ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ mọ̀ ṣé bó oníjó lóbi yìí o ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ mọ̀. ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ dúró ṣé ọ̀njọ́ ni àbọ̀ mi ayé tó ìyàwó sá irújọ́ wo nìyẹn ṣé ẹ mọ̀ kan tó máa ń pè níjó ni gbogbo yín náà la máa sọ fún sọ́rí ijó ó ní ṣe pẹ̀lú gbogbo bọ́dì ó máa gbé gbogbo bọ́dì wá ó wá dùn ọkàn ṣe báyìí ọ̀n ṣe báyìí ọ̀n ṣe báyìí Ọlọ́run o tó bá yá ní ìsìn tán bá fẹ́ ṣe nǹkan tí wọ́n bá pè yín ẹ máa láwọn ọ̀gá yín kan sòjóró nìkan tẹ̀ tí wọ́n mú wọn lẹ́yìn yín nígbà tó yẹ pé ìtẹ́ ti pẹ́ mẹ́gan ẹ̀ nílà káì seniority lẹ́mọ̀ claim orí àṣà nǹkan tó yẹ ká tó bá tún bẹ̀rẹ̀ tó bá fún ẹlẹ́gbàá lẹ́yìn ọ̀run máa lọ sórí ìjòkó máa bẹ̀ ga o olùsíwò nù Lukaku bàbá kí ló mọ inú mi ń dàrú ni inú ẹ̀ ń dàrú bẹ́ẹ̀ ni bàbá inú rẹ̀ ń dàrú Lukaku bàbá sọ́ọ́rí mo rò pé orí rẹ̀ dàrú bàtà ń bá bẹ́ẹ̀ sọ́ọ́rí mo ti sọ fún ẹ pé òun waste time rẹ̀ ni nídìí àṣà ìtàn wáyé bó ti wà àwọn ẹbí ẹ bóyá kan lọ fi ọ́ sí ìdìsẹ́ nepa sọ ti yọ iná lọ padà mọ já àbí kọ́ ọmọ tán náà. bàbá mo ní talent. talent ò fowó lọ ní sọ́ọ́rí talent tí wọ́n níhùn irú talent tó níhùn sọ́mọ pé àwọn èèyàn wọ́n ṣàdúrà fún nepa. tẹ́lifíṣẹ́ bá ti múná lọ wọ́n dẹ̀ àwọn olórí burúkú nepa wọ́n ti tún múná lọ. tí wọ́n bá múná dé wọ̀n ní ṣàdúrà pé yóò dá fún ibẹ̀ ọkàn gbọ́ nepa lásán ni èpè lọ́pàdà gbàgbẹ̀yìn ó lò sí mọ́wẹ́ náà bí ìparí ọmú rádaràda. Ìwọ èmi ni ó tún bí mi. Ẹ jọ ẹ lu wọ́rọ̀ fóun ká tún ẹsẹ̀ jó tiwọn náà bóyá gbogbo nǹkan tá à ń kọ́ àwọn náà làákàyè wọn ò sí mbẹ̀. bẹ̀rẹ̀ jíjó wa wá ti gbà pé wọ́n lò mọ́ ọjọ́ bẹ̀rẹ̀ jíjó wa wá ti gbà pé wọ́n lò mọ́ ọjọ́ bẹ̀rẹ̀ jíjó wa wá ti gbà pé wọ́n lò mọ́ ọjọ́ bẹ̀rẹ̀ jíjó wa wá bẹ̀rẹ̀ jíjó wa wá ti gbà pé wọ́n lò mọ́ ọjọ́ bẹ̀rẹ̀ àwa ti gbà pé wọ́n lò mọ́ ọjọ́ bẹ̀rẹ̀ jíjó wa wá ti gbà pé wọ́n lò mọ́ ọjọ́. Naira Marley ó ń wò mí o ó dà kó fẹ́ bú mi
ẹ tẹ ẹjọ́ fún mi ọmọ àṣì tí n bá jẹ́ ọlẹ́gbàá lọ́rùn ọ̀run yóò sì rí dábò àti pé ẹ wò nítorí pọ̀lọpọ̀ yín fi ń ṣera yín òun ló pọ̀ jù tí wọ́n bá ní wọ́n ní outing àbí kẹ́lómi wá sí àṣà yóò lóun ò ráyè ọjọ́ location nìkan ẹ pọn báàgì gbígbà tó jẹ́ pé ilẹ̀ fẹ́ wá play lead role ẹ wà dé ẹ mọ̀ owó tẹ́ fi gbé ọ̀kadà padà àbówó tẹ́kisí ẹ lómi mọ̀ owó rúùmù káàkiri inú yín àwọn adé ọdẹ nìsín tó bá jẹ́ pé njọ́ ta lọ sí lòdì kejì àwọn oní tí wọ́n wá láti ilé ìbò tí wọ́n ní à ká bá wọn jíjó ìbílẹ̀ sí kinní o tó bá wá njọ́ náà ṣé kò ó pọ́sibù kan mú ọ ọdẹ ìbàyí nìsín ẹ mà lè ráyè rí àṣà ẹ mà lè ráyè rí àṣà. ọmọ tó lọ léèwé sẹ́ẹ̀tì àwọn wọlé Ṣóyínká ẹ lọ jókòó ṣé ọ̀rẹ́ ọmọ yìí ó lọ sí irun orí ẹ̀ náà rí bí mọ́ọ̀bù tán fi nulẹ̀ yìí kí ni pa yín lẹ́yìn ṣé ẹ mọ̀ pé àwọn tí wọ́n ń ṣe stage ó lọ̀gá onífíìmù torí pé àwọn tí wọ́n ń ṣe fíìmù tí wọ́n bá yọ nígbà tí wọ́n ṣe mistake tí wọ́n bá ṣe cut àwọn editor ti bò láṣìírí bẹ́ẹ̀ stage gangan ó lọ ìgbà tí Anthony Joshua tó fẹ́ wà on boxing not on Olympic boxing challenge rules èwo ní lórí kodò mẹ́yẹn ta ló dórí kodò Mọ́ráyọ̀ sáà ọwọ́ àmì ọ̀sìn dórí kodò ó yá máa bọ̀ ń ta bọ́ síbí dáadáa tẹ́mọ̀ bá káàkiri nu Adigun ẹ fún wọn ní orin àtìlù kí á wẹ̀sẹ̀ jó wọn. ó tún bá a bọ̀ ọmọ eléré ló jẹ́ ọmọ eléré ló jẹ́ inú onítẹ̀wẹ̀lẹ̀ wọn ò lè má ròde o wọn ò lè má ròde o ó bá jẹ́ bí ká ṣeré ọmọ elé. ẹ ní sùúrù náà Mọ́ráyọ̀ mo dáràn kí ni mo ṣe yín ṣe ẹ mọ̀ nǹkan tó ń pè ní eré orí ìtàgé ni eré orí ìtàgé gbogbo ara lèyàn máa fi ṣe gbogbo bọ́dì ọ use bọ́dì ó máa use àìsí ẹ wọ́n gbogbo nǹkan tó náà bá ní àwa náà máa wò kí wá ní ẹ̀yin olòṣì tó ń gbé káàkiri ọ lè bẹ̀rẹ̀ ọkàn nídìí lásán àwa tá à ń ṣe kínní bá ṣe wà yìí nìsín tá a bá fẹ́ lọ sí òde eré àbí tó bá jẹ́ sinimá náà la fẹ́ ṣe ni ó máa ní attractive látọ̀kan nǹkan tó kọfí attract àwọn èèyàn nìsín ọtọ́jú ẹ̀ ọkàn yìí káàkiri láìsí odò òyìnbó kọ́ nídìí kọ́ ọmọ lè yí àwọn ẹgbẹ́ rẹ̀ kọ́ náà lọ South Africa tó lọ sí ìdíwá ni ọlọ́tún wá fún ọ nídìí lọ́fẹ̀ẹ́ lófò tún rí lò lọ́jọ́kó ó ti ẹ̀dá iṣẹ́ rí ibi tẹ́ láàkì sí ibi ọ̀rọ̀ oníjódé yìí tábàtà àwọn tọ́jú ọmọ kékeré nu yìí ẹ̀yẹ máa rí àwọn ọmọ yẹn ṣé bẹ́ẹ̀ yìí rí túrùpù ijó tiwọn káwá jẹ́ pé ẹ̀yin tẹ́ jágbàlagbà nínú wọn kẹ́ mọ́ nílà káì kankan tẹlifíṣìn kankan ẹ má bẹ̀ mí o ẹ má bẹ̀ mo rò pé rírì òpin sá yàmọ́ rírì rẹ o. Òde o Ṣẹ́fíù o ọ̀gá mi eléré o ọmọ ọ̀gá àbọ̀ o ọjọ́ mẹ́ta. ìbílẹ̀ Ṣẹ́fíù ńgbà wo lọ débi. bàbá dé mo ti dé ti ṣe díẹ̀ òpònú eléyìí wá rí mi ó wẹ̀yìn kò mọ̀ yán kí ó gọ̀. sóò nìkan ni sọ̀tọ̀ mọ̀ yán kí. ẹ ṣeun jàre yóò dá abẹ́yìn. ní ìrìn láti bo. Sangota lẹ́gbẹ̀ẹ́ fọ̀. kẹ lọ fi áńgẹ́lì kẹ fi bẹ bá mi ní òru kan lè gbọ́. owó mi lọ náwó sí ọlọ́run ànáwó sí yàrá yẹrí kó tó lọ wá. When I start my money, I will come back to my home. For Casada, the Dimo drop out, Gadian document certificate. May the blessings of the Lord be with you, Father, Son, and Holy Spirit. So much go. Báwo tàbí bádáwọ̀ ò padà ìkọ̀kọ́ ni wọ́n máa yọ dànù sí ọmọ wọn. Mo jí gòlù tọkọ mi kan ni. Ṣé kò yẹ kí wọ́n tó jí ọ̀rẹ́ mi lè bò mí láṣìírí? Ojú gòlù, mo lójú gòlù. Ẹ náà ní bàbá bẹ kú wà ń gbógun láti rí góòlù bẹ́ẹ̀. Ìyẹn gangan náà pè ní 2-2-1. Ẹ̀sìn délé pawó nìyẹn. Olómọ bọ̀mọdé, bàdá mi o. Olómọ bọ̀mọdé, yóò bọ̀mọ jẹ́. Ọmọ mọdé o, ayé mi dọ̀wọ́ rẹ̀ bá mi dùdé. Àwọn olè rí ìyàwó olè. Well done. Ẹ ti wá di professional olè. Ìwọ
wọ́n gbé ìyá ẹ̀ bá ẹ tọ́jú ẹ̀. Oyè lójú kò ní káyé èèyàn bàjẹ́. Dàbí ẹgbẹ́ ìwúbi yìí shut the fuck. Ẹ máa wá sọ̀rọ̀ gbàùgbàù lákòókò ẹlẹ́rọ. Gbogbo wọn tó bá ń wá ìmújókòókò wọn tó bá jí yín gbé lọ kò tẹ́ ìtọ́kàn mi. Lọ́tò. Small daddy, I'm a big daddy. Èmi ń jọ bí jù kí ní ọdún jọjọ àwọn ẹ̀bá kíkìkì. Bẹ́ẹ̀ bá lọ wẹ́n tó máa bẹ́ yín wẹ òkú yín. Tẹ́yìn dúró dè mí, ibẹ̀ lòkú náà dùn sí, ibẹ̀ ló máa rà sí. In fact, ẹ máa kún jẹgbẹ yín. Báwo ni sọ́ọ̀tì ni pé mo sọ̀rọ̀ ó tún á sọ ọ́ lé. Ẹ ní kúrẹ́ ìjìnà pé. Èmi lọ bá wí. I don't seem to understand what he said. Ọ̀bùn mọ́, bòbùn mọ́, kéjẹ́ mọ́, wọn lógun, kéjẹ́ lógun, ogun lájà, kéjẹ́ lájà, àjà èrè, kéjẹ́ lére, èrè okú, kéjẹ́ kún, kúnnù pa, kéjẹ́ pa, kárọ̀dè, kéjẹ́ rẹ̀. Eré alásán ni a fi èpè ṣe ní kéjà. Àdúgbò máa ti lọ mọ́kà àwọn ọmọ àmọ́. Wọ́n máa sọ̀kọ̀ àṣìṣàní nínú ilé mi, owó sì sọ ló pa àṣìṣàní ìsinmi mọ́tò bẹ́ẹ̀ fún. Kẹ́ni tó bá ti ń tẹ̀lé Arsenal problem ni o. Ọ̀dọ̀ Arsenal ni mo ti mú nọ́mbà o. Bọ́mọ̀ tó lọ́kùn yìí. But I get to know there can only be ugly souls. Alamu